tó bá jẹ́ òótọ́ ni ìròyìn tó gbalé gboko bó ṣe jáde lórí àwọn ìkànnì a jẹ́ wípé ọmọ mínísítà ọ̀rọ̀ ilẹ̀ làbújá ní Nyesom Wike ọmọ rẹ̀ ọkùnrin mà ti ṣetán láti fi ọwọ́ òfin tó ọ̀rọ̀ Yerima ọ̀gá ológun tó gbéná wojú bàbá rẹ̀ Nyesom Wike nígbà tí ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó jáde ṣe sọ wọ́n ní ó gbéná wojú Yerima wípé òun ò fojú rẹ̀ rí mọ̀ bo nílé ẹjọ́ ìyẹn wípé Yerima gbógun ti bàbá òun lórí iṣẹ́ rẹ̀. My father is not your equal. I will deal with you in court. Ọ̀rọ̀ tí wọ́n ní ọmọ Nyesom Wike tó sọ lélẹ́yìí sórí ìkànnì rẹ̀. Bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé bí gbogbo wa náà la gbọ́ ìròyìn wípé láìpẹ́ yìí ni ọ̀rọ̀ ilẹ̀ kan ló ṣẹlẹ̀ nílùú Àbújá níbi tí Nyesom Wike tó ti fẹ́ lọ wọ inú ilẹ̀ èyí tí wọ́n ní ó jẹ́ ti ajagun fẹ̀yìntì kan tó jẹ́ ti Navy níbi tí àwọn ọmọ ogun tí wọn ò ti gbà á láàyè láti wọlé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló já ìrìnrìn lórí ẹ̀ wípé bí Nyesom Wike bó ṣe ń gba ilẹ̀ àwọn èèyàn káàkiri nìyẹn o a jẹ́ wípé ó ti dọ́kọ̀ délé dánimọ́ ní èyí tó wá ṣe yìí o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí ọmọ rẹ̀ wá sọ ní àwọn èèyàn wá ń fèsì sí lórí ìkànnì káàkiri. Arákùnrin kan sọ̀rọ̀ ó ní wọn ò dìbò yan mínísítà o àwọn olóṣèlú yòókù tó dìbò yàn wọn ò gbọ́dọ̀ máa bẹ́ bí Nyesom Wike bó ṣe ń bẹ́ kiri. Wọ́n ní ó yẹ kó fi gbogbo nǹkan kó fi wé ọgbọ́n kó sì fi ọgbọ́n ṣe gbogbo nǹkan. Wọ́n ní bó ṣe ń sọ̀rọ̀ tó ń ṣe gìrìgìrì tó ń sọ̀rọ̀ gbàgbà yìí wọ́n ní kò lè mú àlàáfíà wá gẹ́gẹ́ bí aṣíwájú nínú ìlú ó ní láti fọgbọ́n ṣe gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n wá kọ lóyìnbó bẹ́ẹ̀ pé is the only one there. Rivers State have issues because of him. PDP is having issues. Is at the bottom of the crisis. When he carries his wahala enter federal capital again, I pray he will not give Nigeria ẹja filẹ̀ mbẹ́ o. Bákan náà ni ẹnìkan náà tá a fẹ́ dárúkọ náà sọ̀rọ̀ ó ní ọ̀bọ ó ń gbé ọ̀bọ pọ̀n irú kan náà ni wọ́n òyìnbó ló fi kọ́ o fools breed fools superlative ọ̀dẹ̀. Bákan náà lẹ́nìkan ni you are just like your father bí bàbá rẹ̀ ló ṣe rí go and borrow sense from the military officer Yerima. Ìyẹn ni pé lọ gba ọgbọ́n lọ́dọ̀ Yerima tó jẹ́ ọ̀kan nínú àwọn ológun. Lórí ọ̀rọ̀ yìí náà tí ọmọ Nyesom Wike sọ pé òun ó dojúkọ ọmọkùnrin ní kóòtù náà ni arákùnrin kan náà ti sọ̀rọ̀ ó ní ṣé o lọ léèwé ṣá mi ò rò pọ̀ lọ léèwé kó tó di lọ́ọ̀yà. Bákan náà arákùnrin yìí náà ló tún wá sọ wípé ọmọ ológun tó gbéná wojú bàbá rẹ̀ tí ó bàbá rẹ̀ sáré ṣé òun náà ló wá fẹ́ gbéná wojú ẹ̀ ní kóòtù. Ṣó o mọ̀ wípé ẹnu iṣẹ́ rẹ̀ ló wà bí bàbá rẹ̀ ṣe náà bó ṣe wà lẹ́nu iṣẹ́ ẹ̀ ṣùgbọ́n tí kò fọgbọ́n ṣe. Arákùnrin kan ní bàbá ńlá nọ́nsẹ̀nsì like father like son. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ̀rọ̀ ń bí tó jẹ́ bí ọ̀rọ̀ kò bá kò gbé sí ọmọ mínísítà ilẹ̀ Àbújá ní Nyesom Wike tó jẹ́ agbẹjọ́rò. Ẹnìkan ní you are going to do it with the Nigerian Navy. Ó ní kì í ṣe bọ̀bọ̀ yẹn o. Ó ní tó bá tiẹ̀ fẹ́ lọ kóòtù Nigerian Navy ló máa gbé lọ kóòtù kò yẹ kó jẹ́ arákùnrin sójà ló máa gbé lọ kóòtù nítorí pé ó ń tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ̀ ni bó ṣe wà nínú òfin ológun because he is acting on the order of his superior like father like son. Ẹnìkan ní you take igbó oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ ń bẹ̀. Ẹnìkan ní is a mumu boy pé mumu boy ni kò sí ní ọpọlọ. Èmi kọ́ la sọ èmi kọ́ ni mo sọ àwọn tó sọ wọ́n wà lórí àwọn ìkànnì káàkiri wọ́n ṣáà ti sọ wípé kárákùnrin yìí tó lóun fẹ́ lọ sí kóòtù láti lọ gbéná wojú ọmọkùnrin ológun ni tó ń jẹ́ Yerima wọ́n ní kó rò ó dáadáa o nítorí pé tó bá fẹ́ gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ sílé kó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ wípé kán máa ṣe jẹ́jẹ́ o torí pé wọn ò dìbò yàn wọ́n a gbọ́dọ̀ ká gbogbo ẹ̀ tán ó pọ̀ ńbẹ̀ níbi táwọn kan ti ń sọ
rí pé ọ̀rọ̀ àìlójútì ni ọmọ Wike sọ, kì í ṣe ìròyìn mọ́ o pé Wike àti Yerima wọ́n gbéná wojú ara wọn. Ológun ni Yerima, mínísítà ni Wike lórí ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n ní ọ̀kan lára àwọn ajagun fẹ̀yìntì Navy ló nílẹ̀ ọ̀hún. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀.